gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá pátápátá ẹ súnmọ́ bí ẹjá jọ bára wa sọ yìí tí í ṣe òdodo ọ̀rọ̀ po. ẹ gbọ́ná kí lohun tó dé kí lohun tó ṣẹlẹ̀ tọ́rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá wá dohun tá à ń gbépò yí ẹnu tó dohun tá à ń bára wa jà sí tó dohun tá à ń búra wa lé lórí débi pa wa tí wàá ń sa oògùn síra wa. ẹ má gbàgbé o, Yorùbá ló bọ̀ tí wọ́n wí pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ohun tó bá ń bẹ níbẹ̀ gan-an ni ẹ sọ fún wa. ṣebí nígbà tí Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí aya Abíọ́lá dé, gbogbo ẹni tó ń jìjàǹgbara òmìnira ni màmá kúkú bá ṣe, ṣùgbọ́n nítorí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìjẹkújẹ, ìwà bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹlòmíì. ìwà màǹdàrú tí wọ́n fẹ́ wù ló jẹ́ kí wọ́n sọ wípé kí màmá wá búra. Ọlọ́run sì ti fọjọ́ iwájú hàn mú à. Ó ti ríbi tọ́rọ̀ ń lọ, ó lóun ò lè ṣèbúra fẹ́nì kankan wọn nítorí pé ìjà òmìnira kì í ṣèjà à ń dẹ́gbẹ́ sílẹ̀. wọ́n dá oríṣiríṣi ẹgbẹ́ sílẹ̀ láti máa fi kówó jẹ. màmá mú àyọ fọ́dá láàrin wọn, ó lóun dá dúró ni òun ò ṣèbúra òun ò ṣẹgbẹ́ tọmọ Yorùbá ò fi ní dòmìnira. àṣé wọ́n mọ ibi tí wọ́n ń kó wa lọ. òmìnira Yorùbá 2022 ó dúró gbọ̀ngbọ̀n, gbogbo àgbáyé ló sì mọ̀ yẹn. November 20 ìyá 2022 ni wọ́n declare Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé tí gbogbo United Nations sì mọ̀. òdodo ọ̀rọ̀ lèyí. ẹ bá mi kìlọ̀ fún gbogbo àwọn ọlọ́tẹ̀ pátápátá kí wọ́n ó kọ́wọ́ ọmọ wọn báṣọ. ìwé mímọ́ sọ bẹ́ẹ̀ wípé ó ní ẹ wí fọlódodo pé á dára fún. ẹ bá mi sọ fẹ́nìyàn ìkà wípé ègbé ni fún wọn, ó dá mi lójú gbangba wípé kò ní yẹ wọ́n mọ̀ bẹ́ẹ̀. ẹ gbọ́ná kí lohun tó dé kí lohun tó ṣẹlẹ̀, ṣé bá kò kan náà lásọ pa ń pawó sí. kọkùnrin réjò kóbìnrin pa á, ṣebí kéjò ṣáà ti má lọ ni. tó bá ṣe wípé òmìnira Yorùbá lẹ́yìn náà gbé dání lótìítọ́ kó ní kálukú orin tiẹ̀ wò. ohun tí wọ́n kọ́kọ́ gbé jáde lákọ̀ọ́kọ́ ni wípé Federal Government of Nigeria ni màmá Onítìrí ń ṣiṣẹ́ fún. àṣé wọ́n fìyẹn bojú lásán ni kí wọ́n lè fi tan gbogbo ọmọ Yorùbá lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kẹta. òdodo ọ̀rọ̀ padà farahàn, gbogbo wa ló mọ̀ bẹ́ẹ̀. nísìnyí ẹ wá jábìra wa ta ló ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú nínú gbogbo wọn. àìrówó gbà mọ́ ló ń bí wọn nínú ló jẹ́ kí wọ́n máa gbógun ti MUA. àràbà ní MUA jẹ́ fún gbogbo yín pátápátá, kẹ́ ẹ lọ tẹ́tí gbọ́. aya Onítìrí ti di òkìtì tí ò ṣe bì wò, ó ti dàpátá tí ò ṣe forí sọ. ẹnikẹ́ni tó bá forí sàpátá ó dá mi lójú gbangba pé irú wọn máa ṣègbé dànù. èmi ò fẹ́ dárúkọ níbí o, ṣùgbọ́n wọ́n tó sọ wípé ó sun àwòrán màmá MUA ó ti ṣìṣe, ó dájú. nítorí pé tọ́lọ́run bá fẹ́ bayé èèyàn jẹ́, ìwà ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ po. ẹ máa wẹni àpọ́nlé àná, ó wá dẹni yẹ̀yẹ́ lónìí. gbogbo owó tó gbà tó ló fẹ́ fi ṣe Yorùbá rédíò, níbo nìyẹn wà wífáyé náà. gbogbo owó tọmọ Yorùbá dá sí yín lọ́wọ́ fún òmìnira Yorùbá, ẹ bọ́ síta kẹ́ ẹ wá sọ bẹ́ẹ̀ ti ṣe náà fún wa. ojú ò gbà yín tì rárá, ta ló yẹ kó fọwọ́ bojú kó sọ àsìkò ọ̀rọ̀. ọmọ àlè Yorùbá ló máa sọ wípé òun ò fẹ́ òmìnira Yorùbá 2022 nítorí wípé kí Yorùbá ó dá dúró, òun ni gbogbo wa dúró lé lórí o. mo fẹ́ kó yé yín wípé iṣẹ́ ti kọjá bẹ́ẹ̀ ṣe lérò. ìjọba Adélé ló kàn tá à ń retí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n máa wọlé láìpẹ́. bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀, dandan ni Adélé máa wọlé, ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bẹ̀rẹ̀. tó bá ti bẹ̀rẹ̀ tán, gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ àtúyáyá ká túyáyá ká tú jáde. ẹjẹ́ àfi tijó tayọ̀ tẹ̀rín tọ̀yàyà ká lọ fi pàdé àwọn Adélé wa. nínú ìjọba Adélé nìtura wà, nínú ìjọba Adélé òun ni ìfọ̀kànbalẹ̀ wà. nínú ìjọba Adélé kò sí bámbámú ni mo yó, wọn mọ̀ bóyá ibi ń pọ̀ mẹ́nì kọ̀ọ̀kan. ṣé bí àìrówó kó jẹ mọ́ ló jẹ́ kí wọ́n máa tara ni wọ́n ṣe ń jà bí àgékù ejò. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, orílẹ̀-èdè Yorùbá ti dúró. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá ti dòmìnira. ajá yín wá ya dìgbòlugi sílùú, àbẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń jà ràìnràìn. Yorùbá orílẹ̀-èdè ìtura fún gbogbo ọmọ Yorùbá pátápátá tó gbàgbọ́ nínú òmìnira 2022. ọ̀pọ̀lọpọ̀ ló máa fojú rí òmìnira ọ̀hún, ni wọ́n máa wọnú orílẹ̀-èdè ọ̀hún, ṣùgbọ́n tí wọn ò ní jọrọ̀ ọbẹ̀ láéláé nítorí iṣẹ́ ibi àti ìwà ibi ọwọ́ wọn máa ní. àwọn adarí òfò tá a tẹ̀lé lọ́jọ́ ọjọ́ sí ṣebí gbó ni wọ́n mórí wálé. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún MUA.
tọ́lọ́run gbé dìde tó sọ fún wa wípé rárá ọ̀nà kọ́ nìyẹn ẹ jẹ́ a tọ̀ ọ́ báyìí wọ́n wá ń sọ wípé òmìnira ò rọrùn láti gbà àfi tá a bá jagun ṣé dandan ni ká jagun ká tó dòmìnira ní òmìnira ń wá pẹ̀lú ìrọ̀rùn. mo fẹ́ kó yé gbogbo kó wá wípé ọmọ Yorùbá ti dá dúró o orílẹ̀-èdè Yorùbá ti dorílẹ̀-èdè gbogbo àgbáyé ló mọ̀ yẹn gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ kú ojúlọ́nà ìjọba Adélé tó ń bọ̀ láìpẹ́. ìjayà gbogbo ilẹ̀ Yorùbá ló ní kí n máa fọn rere yìí fún gbogbo èèyàn pátápátá Black Lion ni mò ń perí aṣáájú tó yanrantí tó dáa ni àwọn yàtọ̀ sáwọn jẹ̀lú wọ́n yàtọ̀ sáwọn dìgbòlugi àwọn yàtọ̀ sáwọn tó ń kówó jẹ mo fẹ́ kó yé gbogbo wa bẹ́ẹ̀ ìjọba Adélé ló kàn ó.